káàsán ẹ kálẹ́ o according to the time. Ẹ̀yin yẹ́ bàbá mo gbede o. Wọ́n ti tiná bọ́lé o. Wọ́n ti tiná bọ́lé ọjà ti boss. Ọjà ti boss o. Mo wo wọn mo lanu le báyìí. Mi ò lè panu dé. Lágbolé ọba ńlá Godmother àti Goddaughter. Àṣé gbogbo ita ń wò láti joy. Àṣé preamble ni. Àṣé wọn ti bẹ̀rẹ̀. Àṣé wọn ti bẹ̀rẹ̀ ẹ̀yin èèyàn. Ó ti wá loud, tẹ́ bá gbọ́ ṣáná sí loud. Wọ́n ti fi ṣakabula gbóná wọlé. Láàrin Goddaughter àti Godmother, wọ́n ti mú nǹkan burúkú lẹ̀. It shock me o. Mo rí ele mo lanu le pé ye ẹ gbà mí. Last ibo la padà wá já sí. Àfìgbà tí kíní padà dohun. Àfìgbà tí wọ́n padà di gboro sí woro, tó padà di gbasgbos. Godmother bínú tán. Goddaughter faraya. Christmas and New Year bonus yóò lágbára o. Godmother ju Christmas bonus sílẹ̀. Goddaughter go sọ wípé ó wà ńlẹ̀ ní fún New Year bonus. Ó lẹ́tí kẹ́yìn yẹ́yìn bàbá ẹ bá mi pè jẹ́ ká tún kẹ́kọ̀ọ́. Fèyí kọ́gbọ́n. Má finú wẹ́nu o kó má bàa jẹ́wọ́. Ẹ fèyí kọ́gbọ́n ayé le. Ẹ fèyí kọ́gbọ́n o. Trust nobody. Mo lérò pé gbogbo ẹ̀yin tẹ́ bá wo program yìí ẹ gbọ́dọ̀ máa kẹ́kọ̀ọ́ lára Goddaughter. Tí ẹ bá kẹ́kọ̀ọ́ lára Goddaughter ẹ gbọ́dọ̀ rí kọ́ lára Godmother o, because tẹ́ bá gbọ́ wípé bad ẹ̀ so lẹ́tìkẹ́. Mo rí nǹkan tẹ́ bá gbọ́ mo rí ìmọ̀lá gègé. Ajáwé wo oróṣọ ẹgbẹ́ tètè báyìí gbé wọlé ẹ wo aṣọ àti ṣíṣọ́ọ̀bù sí kọ̀rọ̀ yàrá o. Ẹ wá bá mi ra aṣọ o. Ṣé gbogbo àwọn tẹ́ wò yóò kéré gọjẹ́ sáré sọ yẹn ká tó wá lọ fojú lóúnjẹ. Tẹ́ bá ń ja tẹ́ máa wo o. Aṣọ bá lábú Adé Buhari àṣeyẹyẹ ní nǹkan tó yẹ lọ́wọ́ nípa Goddaughter. Ẹja kọ́kọ́ débẹ̀ á padà wá polówó ó yá ẹja lọ. Going to 50 by mo ti pé 54 by next year I will be 55. You understand? Let me tell you something. Èmi ti gbé ifá mo rí gbé ayé mo ráyé gbé mo gbélé ayé. My children are so proud of me. You understand? And I'm so proud of my children. I'm so proud of my life. Níbi tí Nigeria gbé one sin láti 2011. If somebody like me, èmi àtọkọ mi tọ́lọ́run tó ṣàánú fún wa tá ń tẹ̀léra wa káàkiri ẹ̀yin tẹ̀léra wa yẹn tọ́lọ́run fún wa tá wá rí àwọn ọmọ lọ sí ìlú òyìnbó tínú ní hard currency kò easy ọmọ mẹ́rin ìlú òyìnbó san international students wàláì mo ṣiṣẹ́ èmi náà I'm so proud of myself. Ọlọ́run tí ò jẹ́ kí n sa àwọn ọmọ mi do ní báárà kí wọ́n máa gbé ọlọ́pàá tí lọ máa ṣàbò oúnjẹ kiri àbí kí n ṣe káwọn ọmọ ó yẹ lọ máa gbá bọ́ọ̀lù lọ jẹun yẹn wá lọ rú àbí kọ́kọ́ ẹ̀rọ àwọn iṣẹ́ wèrè bẹ́ẹ̀ yẹn. Ọlọ́run tí ò ṣe mí ní fail mother. I'm a mother. I'm so proud of myself and I'm proud of my family, so proud of my children, so proud of my life. Ibi báyìí bí òun kọ́ máa ní ibi tẹ̀sí mi dé láyé mẹ́mọ̀ pé mo lè débẹ̀ o. Mo yan lógo. At this my age, I thank God for my life. I thank God in fact pé mo tiẹ̀ ní ẹ̀mí kéèyàn kí nǹkan ìtẹ́lọ́rùn láyé. Ọlọ́run tí ò ṣe mí ní olójú kòkòrò. Ká ní mo jẹ́ olójú kòkòrò ni. Àwọn ọ̀pọ̀lọ́ ọ̀dọ̀ tí a ti ṣẹ́gìrì sí somebody like me lára. Ọlọ́run tí ò jẹ́ kí n lọ tójú ràn. Ọlọ́run tó ṣàánú fún mi. Ọlọ́run tó dúró tì mí. Ọlọ́run tó jẹ́ pé wọ́n ṣe ń powó mò ń rówó mo rí owó ná síta. I spent my money. When you say money, I spent my money. My hard-earned money. I spent it. I use my money. It is my money. I spend my money. Again, sọ pé in English fún yín. Bá àti ẹ̀ sọ pé nǹkan rẹ̀ àṣẹ kìíní. At least mo sì dúró gẹ́gẹ́ bí ẹni tí ò kọjá ìyá rẹ̀ láyé. Ọpẹ́ ni mo dúpẹ́ fọ́lọ́run o. Ní gbogbo ọ̀nà ẹ ṣé, ní gbogbo ọ̀nà ẹ ṣé o bàbá. Tí bá ní kárẹ̀ Olúwa, ilẹ̀ aṣú ilẹ̀ amọ̀. Lórí ayé mi, ilẹ̀ aṣú ilẹ̀ amọ̀.
lórí ọkọ ilẹ̀ aṣú ilẹ̀ amọ̀, lórí àwọn ọmọ tó fún mi ilẹ̀ aṣú ilẹ̀ amọ̀, lórí ẹbí mi ilẹ̀ aṣú ilẹ̀ amọ̀, lórí ilé mi ilẹ̀ aṣú ilẹ̀ amọ̀. Ọlọ́run tó jẹ́ sákìrà káàkiri nígbà tí àwọn no, forget about it. You can't know me. Within 2 years, you can't know me because you don't know me. It's not even up to 2 years. Jẹ́jẹ́ mi ni mo jókòó, mi ò dẹ̀ kọ́, mi gbé àgbàyà mi débi kan. I didn't call anybody. You are the one that called me. Mi ìránṣẹ́ sí yín, mi dẹ̀ béèrè anything lọ́wọ́ anybody. Ẹ jọ̀ọ́. Èmi ò béèrè nǹkan lọ́wọ́ èèyàn kankan. Ẹ gbàgbé wèrè. Mi béèrè nǹkan lọ́wọ́ èèyàn. Àjọ máa fira wa pa ni. Fi mí pa kémi náà fi ẹ́ wa. Tó bá ti fi mí pa èmi náà máa fi ẹ́ ra. Gbàgbé wèrè. Torí ẹ̀ ní rúgbó. Let me tell you something. Gbogbo tó máa ní gbogbo confirma everything. Torí ẹ̀ mo ṣe ń jẹ́ Ọbanlé Elizabeth. Mo ní gbogbo ẹ̀ lọ́wọ́ everything. Màá máa fún ẹ jẹ bó bá ti ń gbé wá ìbí náà máa fún ẹ jẹ padà. I'm not that kind of person tó lè máa tán àtànṣe àtọ̀ká. Wàláì, you don't need anything. Àwọn olùrànlọ́ lọ́kọ́ mà. Àwọn olùrànlọ́ lọ́mọ kọ́ mà. You can't send any. Wo, look at me. Máa jókòó báyìí. Máa jókòó tí ẹ gidi. Aṣọ onílara. Ìkà onílara. So people now, kí ni mo ṣiṣẹ́? Kí ni mo ti ṣe? Mi ì ṣe ṣe náà. Ìbá kan tí ẹ polówó ọjà ni. Tó bá jẹ́ gbogbo ìgbà tí wọ́n ti jù sí mi. Tó bá jó lórí pípé wà láàrin àwọn tẹ́jọ wà. Tó ti jù sí mi. Tó ti jújújú. Ó mọ ìgbà tó ti jù sí mi. Ó mọ ìgbà tó ti jù lù mí. Onílara. You just thought I just sat down somewhere. Bóyá kò sí kankan. Ó máa yẹn lébi kan ni. When you came to my shop, orí pé igi tó gi kò, ìwọ gan rí, ó fojú ara ẹ̀ rí. Come and see America wonder. Ìwọ gan mọ̀ pé gbàgbé wèrè. Ìwọ gan rí gangan fojú orí. Mi tí ẹ wá mẹ́jọ wèrè tẹ́yìn èèyàn kan tí ẹ wá ń sùn. Ṣé mo bí tó ń gbé ṣé o fi góòlù ẹ̀wọ̀n mi ni? Ṣé mo rí góòràkì ẹni? Ṣé o gbé góòràkì kan wá rí ni? Ṣé mo rí ni? Mi wá mẹ́kún wèrè. Ẹkún Yàládélé. Mi mẹ́kún wèrè mi mẹ́kún Yàládélé. See, bring it on. Bí mo ṣe wà kámẹ́rà wà nínú ṣọ́ọ̀bù mi. Ìjọ tó kan ṣọ́ọ̀bù mi. Gbogbo bó ṣe ṣe everything. If I play your reaction to the war, people will open mouths. Ìjọ tó wà ṣé mo ránṣẹ́ sí ẹ pé náà ló ṣáwà. Ìgbà tí ìjọ tèmi náà dẹ̀ dàgbà ya, mo dàgbà mi láàmú wá. Tí mo dàgbà mi láàmú wá. Ṣé kíni tí mi ò tiẹ̀ mọ̀ pé oní tó wà nù ẹ̀. Ṣé mo bẹ̀ẹ́. Tí mi mọ̀ pé mo oní kankan nù. Tèmi ṣe dàgìdàgì kiri lẹ̀. Ó wà ń bẹ̀ náà. Ṣáàjọ wà ń bẹ̀. Ṣé àwa ń bẹ̀? Ó mọ̀ gbà tó ti ń fi mí pa, tó ti ń fi mí bo, tó ti ń fi mí wọ. Ó mọ̀ gbà tó ti ń fi mí wọ. Etí ń dùn àwọn èèyàn, wọ́n kòwé lépo sí wọn létí ọmọ nǹkan tó ń ṣe. Ó mọ iṣẹ́ tó ti ṣe fún mi. Ó mọ ìyèbú tó ti, ó mọ ọ̀rọ̀ tó ti sọ sí mi. Tí mò ń gbà mọ́ra, tí mo kàn ń gbà. Ìwọ lè lé mi kúrò lórí social media. Wàláì kí ìyá ẹ jí o lè lé mi. Máa dá padà sínú kòtò. Ìyá ẹ mo sọ, máa dá ìyá ẹ padà sínú kòtò. Ṣé o rí? Wàláì máa gbà fún ẹ. Máa gbà fún ẹ. Tó bá ti gbé wá èmi máa gbà fún ẹ. Bí mo ṣe ọ̀nà ajílété mo ti ń bọ̀. Ó ní sórí kan tèmi tó lè sọ ń bí. I don't have any skeleton in my cupboard. Gbé wèrè wá. Yóò wá sunkún. Omi máa jábọ́ lójú ẹ. Try it. Try anything. Bring it on. Máa jẹ́ kó mọ̀ pé mi ò ń ṣẹgbẹ́ ìyá ẹ̀ mi ń ṣẹgbẹ́. You're telling me wọ́n gbé kíní ìyá kan wá, wọ́n gbé kíní ìyá ń bọ̀rọ̀ la kan sọ. Ṣé mo ti ẹ̀ débẹ̀ mo ti ṣe fídíò ni? Mi ò ṣe fídíò ìyá ẹ̀ náà. Mo ṣe fídíò ìyá mi, ṣe fídíò ìyá ẹ̀. Mi ò ṣe fídíò bí tí ìyá ẹ̀ wà. Èmi ò ní ìdá tí máa ṣẹ̀ máa wá kíní kiri. Nílé ọ̀la màá dé ilé ibi tí ìyá ẹ̀ gbé tó kú sí bó bẹ̀ máa ṣe live máa ṣe fídíò. Màá tún pèrò síbẹ̀. Màá pèrò jọ. Ibi tí ìyá ẹ̀ sùn sí kò ń ṣe èmi ò sọ story tí mi ò mọ̀.
I will tell you what I know. I will come out and say what I know. Do you want to go to àwọn talẹ́gbẹ́ ìyá ẹ̀ ń bíbá? Talẹ́gbẹ́ ìyá ẹ̀ tó fẹ́ máa fi wọ́lẹ̀ ń bí. Tó jẹ́ kò sí èèyàn tó lè sọ̀rọ̀ sí. You will come out, you will think you can talk. Ẹni ẹgbẹ́ àwọn ìyá ìwo ló ní lọ́wọ́. Ìyá ìwo ló lẹ́gbẹ̀ẹ́ lọ́wọ́. Wàláì máa kó bo ẹ̀yẹ́ ajínú sàárè máa tún kó ìgbà borí ẹ̀. Ta ni ìyá ẹ̀ tó ń bá wí bí? Talẹ́gbẹ́ ìyá ẹ̀ ń bí? Ta ló fún lọ́wọ́? Èmi gbó lọ́wọ́ ẹ̀rí ni. Ṣé mi gbó lọ́wọ́ ẹ̀rí? Ṣé mo gba £1 lọ́wọ́ ẹ̀rí? Mọ̀rá dáradára onídọ̀tí. Òun nìkan ló sèǹtì jù. Nobody is saying òun nìkan ló sèǹtì jù. Ọlọ́run á wo ọlá gbogbo nǹkan tí mo fi táwọn èèyàn fojú mi rí tọmọtọmọ lórí social media pé mo ti identify pẹ̀lú ẹ̀. Ọlọ́run á wo báyìí á gba gbogbo ẹ̀san yẹn lára ẹ̀. Ìwọ ọmọ jàti ọmọ rédèrèdè talẹ́gbẹ́ ẹ̀ ń bíbá àwọn ta ló ń bá wí. Èmi ò dárúkọ ẹ̀ mi ní dárúkọ ẹ̀ máa gbé wá wàá sún débẹ̀. Àwọn talẹ́gbẹ́ wo ọmọ wo èmi máa ń dó tìyàn ni o máa ń dájà mi gà ni mi ò ń kóyàn dání. The reason I don't have team and I will never have one. Ọbalẹ̀ Elizabeth lórúkọ tèmi orúkọ yẹn I'm so proud of myself. Latifa lórúkọ mi tó bá máa àwọn èèyàn sùn wọ́n á sọ fún ẹ pé mo dúró gidi gan máa ń dúró ni tó bá kó wá tó bá ṣe kó wá tí n bá kó fún ẹ kó lọ́ máa lè ní mí máa máa kó fún ẹ wàyí máa máa kó bù ẹ gidi máa kó bù ẹ gidi. Talẹ́gbẹ́ ń bí báyìí talẹ́gbẹ́ tó fẹ́ máa sọ̀rọ̀ sí you just talk to everybody anyhow. Kí ni mo ṣe fún ẹ? Kí ni mo ṣe fún ẹ? Tèmi bá mọ̀ pé ó ní mi sínú ni má máa ṣe gàlùgàlù má máa ṣe gọ̀tọ̀kọ̀tọ̀ tẹ̀lé ẹ lẹ́yìn. Wọ́n mọ́ra dáradára yìí wọ́n tẹ̀ lẹ́nu tó lè sọ̀rọ̀ sí mi tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni ò lẹ́nu tó lè fi sọ̀rọ̀ sí mi. Ọmọ kèlé ni ọmọ kò níran ìwọ tó léyìn ó láṣọ gidi lórí ikọ̀ ara wa ta jókòó jọ tó ṣe náwó àwa náà la wà ń bẹ̀ àwa tá wà ń bẹ̀ náà dà at this your age you will wà fẹ́ kú sórí social media náà ni you will not get 1,000 like báwọn tó kú ẹ ṣe ń ṣe nìyẹn. Èmi á dún máa jẹ́ kó máa fẹ́ rẹ̀ mi lára lójoojúmọ́ just kó kàn má fẹ́ ní ilẹ̀ má ṣe kinní tó yẹ kágbàlagbà ṣe láàrin kinní náà ó ní mo ṣe. You came out ó tanná sí ṣáàtì pé ẹni tó bá dá ẹ dúró kinní kan ló máa ṣe wọ́n tọmọtọmọ ìwọ àti ta ni kí ló ṣe àwọn ta ni àwọn ta ló ń bá wí ibi tẹ́mi gbáyé tèmi dé mo gbé débì kan tí ìyá ẹ bá gbé half quarter ìyá ẹ tó bí ẹ tó bá gbé half quarter bí tèmi gbé dé wàá máa ṣorí burúkú tó ń ṣe ìwọ ọmọ tó rẹ́ni bí ẹ tó rẹ́ni tọ́ ẹ you come out every day yẹn bọ́ yẹn tọ́ mi bọ́ yẹn tọ́ ìwọ tán tọ́ jálajàla tán tọ́ yamayama ìwọ ọmọ aláìlẹ́kọ̀ọ́ aláìníròònú onídọ̀tí. She talks so proud of herself. You are too proud of yourself. Orí ẹ bàjẹ́ talẹ́gbẹ́ ẹ̀ ń bíbá èmi ẹgbẹ́ ìyá ẹ ni èmi gbégbé ìgbé ayé tí ìyá ẹgbẹ́ ń darí èmi ló fẹ́ máa sọ̀rọ̀ sí bí. Wọ́n sọ̀rọ̀ ajá máa fúnra wa ní nobody will mention anybody's name. I will give it to you, bring it, we give it to you. Àwọn talẹ́gbẹ́ ẹ̀ ń bí wọ́n máa sọ̀rọ̀ sí yàn you talk to ẹ máa débi ẹlẹ́gbàá gbogbo wọn bí ta ni tíṣà ẹ̀ talẹ́gbẹ́ ta ló ń mú sí ẹ lọ́wọ́ ìwọ tí máa kó kòbókòbó orí ẹ máa dàrú orí ẹ wàá sùn ò ní rọrùn sùn ìwọ ní dọ̀tí ọmọ kékeré ìwọ tó rẹ́ni bí ẹ tó rẹ́ni tọ́ ẹ ṣé orí èèyàn gidi lé ni ṣé o ní èèyàn tó lè bẹ sọ̀rọ̀ lé. You are too full of yourself. You talk to anybody anyhow. You come to social media, everybody are your enemy. Ìwọ tó dẹ̀ kọ́ta oríṣiríṣi jọ. Will I continue to inherit anybody's enemy? Wọ́n jàti wọ́n jàlajàla orí ẹ̀ bàjẹ́ alẹ́ gbẹ́ mi báyìí. Bí ìyá ẹ bá ṣe ìlàjọ nǹkan tí mo ṣe láyé àwọn ta ló ń bá wí ta ni ẹgbẹ́ ìyá ẹ bí báyìí orí ẹ̀ fọ́ dànù. Ó ń ṣí èrè àwọn ọmọ tèmi bá fayé mi ṣe pàṣípàrọ̀ ògo bíi tiẹ̀ orí ẹ̀ bàjẹ́ o lè sọ̀rọ̀ sí mi ni. Onílára gbàtẹ́mi ti rí pé onílára ni ẹ mo ṣe kí ló ń ṣe léyìí. Once you find your way, go and find your level. Pẹ̀lú máa wẹ̀ ìtẹ́jọ́ jó nílára ń bẹ̀. Ṣé mo rí ọjà ẹ̀kan rí, mo rí góòdì ẹ̀kan, mo rí nǹkan kan rí, mo rí nǹkan ẹ̀ tó ń tà rí, kí ló kàn mí pẹ̀lú láìpẹ́ ẹ̀.
kí ló kàn mí pẹ̀lú life ẹ ṣé mi ò rí gbogbo nígbà tí mo dé ọ̀dọ̀ ẹ̀ ṣé mi rí nǹkan tó kó síbẹ̀ ni ṣé mi ò rí ni ẹ jẹ́ káwọn èèyàn ṣe feasibility studies let people do survey come to my shop come and see American wonder ni ó débẹ̀ gan ìwọ gan wọn ni see Paris and die see your balance shop and faint one kobo can you do live chat in the 2 hours you came to my shop you couldn't do 2 hours to do live chat later ló wá ṣe live chat ìwọ ní body tó lè fi bú mi ní body tó lè fi body shame mi tó bá jẹ́ tòótọ́ lórúkọ ẹ̀ ń jẹ́ don't come out don't do anything to cover your body come out as you are kò jáde kí wọn náà gbé body ẹ̀ jáde bá àtẹ ìgbé mi ṣe ń gbé tí mi ò káàdì wọ́n gbé bọ́ọ̀sà ta ló fẹ́ sọ̀rọ̀ sí bí gbé wá máa gbé fún ẹ tí ò bá jẹ́ mò ń wo pé kíní aliset ẹ̀ bíbá tó rò pé o lè máa sọ̀rọ̀ sí mi ó try ẹ̀ ni ìgbà tó try pẹ̀lú èmi àtọlọ́pàá ó bá ń bẹ́ ni kò try it this time wá jẹ́ mọ̀nàmọ́ná ìyá èmi máa dúró tiẹ̀ ní wíyà talẹ̀ gbẹ́ ń bíbá tó máa fi everybody pa mo bẹ́ẹ̀ lọ́kọ ni ṣé mi mo fi ẹ fọkọ ni kí ló kàn mí pẹ̀lú life ẹ go and fight your miserable fight go and fight your life kó lọ fún ẹ wọn mẹ́ngbà tó máa rí ni ẹnu ti pọ̀ jù tọ́k sọ̀rọ̀ sọ́bọ́tò ajá má jẹ̀bi ẹni bí ẹ bàjẹ́ ta ni sẹ́ẹ̀tì ẹ̀ bíbá àwọn ọ̀tá ló ń bá wí ó lè sọ̀rọ̀ sí mi gbé wá we give it to you. Bring it on. I will give it to you. Only me. I will be giving it to you. Bring it in the morning. I will give it to you. Night, I will afternoon. Anytime I will be bringing it. I will give it to you back to back. Orí ẹ bàjẹ́ àwọn olójú. Kò sí èèyàn tó ṣe mọ bí tán. Èmi mọ gbó gbàgbé ẹ̀. Èmi ajílété owó dé. Ṣé mi wà mo wà nínú kinní ni. Orí ẹ bàjẹ́ ọmọ jàtì rédèrèdè. Wọ́n ní nǹkan tó lè fi sọ̀rọ̀ sí mi. Tó bá fẹ́ sọ̀rọ̀ sí yóò níyà. Kọ́kọ́ wò yẹ ẹ̀ náà kó tó sọ̀rọ̀. You need to lè fi sọ̀rọ̀ sí mi. Orí ẹ bàjẹ́ alẹ́ gbẹ́ ẹ̀ bíbá tó bá lọ wá wọ́ ma ọ̀rọ̀ tàbí tàbùkẹ́ ń gbọ́ tí gbọ́ kíní etí ẹ̀ kíní ẹ̀yìn ẹ̀ máa ayọ̀ ọ̀rọ̀ tí adití máa gbọ́ ó máa sáré láti agbọ́pọ́n sọ̀rọ̀ wà láì máa sọ sí ẹ̀ I will set that the brain that is not correct I will set it for you orí ẹ bàjẹ́ alẹ́ gbẹ́ ẹ̀ bíbá èmi àti ẹjọ jẹgbẹ́ ni why do you want to compare me with your miserable life why do you always compare me every time you compare me with your rubbish orí ẹ bàjẹ́ ṣe gègègè wọ́n gbẹ́jà wọn wọ́n máa ti gbẹ́jà wọn wọ́n máa fi sọ pé kinní kan ọjà wọn pé kinní kan ibi gbà yẹn à ń ṣe kinní ni ṣé bá jọ ń ṣe àmì àtẹ́jọ́ ń ṣe kinní ni náà mi dẹ̀ mọ̀ pé oní nǹkan mi nù onígòlù máa ta tiẹ̀ onípàndà máa ta tiẹ̀ mi ò bọ́ sáré kì í sọ pé mò ń ta gold mi ì ta gold náà ṣé mò ń ta gold ni mi ì mọ bó ní gold ṣe tún ta lára onípàndà kí ló dé wọlé aṣọ tó ń ta mi ì mọ bá aṣọ tiẹ̀ wọ́n olówó lálọ́ ló ń ta onígò dọ́là náà fi ń raṣọ èmi onípa oníṣẹ́ǹgì èmi aṣọ 15,000 pa márùn-ún what else did you want what do you want from me what did you want from me. If you bring it, I will give it back to you. One woman mo po ọba Elizabeth lórúkọ tèmi Latifa mi ò gbàrí po àwa òwò kí rọ́rọ́ àwí mẹ́nu kúrò ní tòwú máa dúró tí ẹ gidi gan. Ṣé o gbọ́ tán bá sọ pé o lélu tèmi wọ́n máa sọ fún ẹ pé ara ake màjò méjì ni ara po ọmọ àjọgbẹ̀rú májògbẹ̀kọ ni ẹrú ní ìsinmi ẹ̀kọ́ kì í sí nìyàn àjòjì kì í bá àwọn múlẹ̀ làkè àjòjì kì í bá àwọn múlẹ̀ làkè bó bá lè peku kó peku bó lè pààrọ̀ kó máa ìgọ̀gán inú ẹ̀ kó máa po àwọn ọmọ akẹ́gbọ́ akẹ́nílé ẹ̀rọ àbárọ̀ ọ̀nà máa dúró tì ẹ́ back to back I'm not a psychophant. alẹ́ gbẹ́ bíbá wà náà tó fẹ́ sọ̀rọ̀ sí àbórí ẹ̀ yìí bring it I will give it to you one by one I will give it to you squarely not you if somebody want téèyàn bá lóun fẹ́ dó ti somebody like me not you. Téèyàn bá lóun fẹ́ bú mi lórí social media not you téèyàn bá lóun fẹ́ fi mí wáyé lórí social media not you tẹ́nìbọ́dì bá lóun fẹ́ ṣẹ́ ní ti not you kò gbẹ́nu ẹ torí pé kò gbẹ́nu ẹ yẹn wàláì máa drag ẹ bí generator tó jẹ́ pé kò repo kò ní ọ́ìlì gbogbo ayé máa drag ẹ gidi àwọn tá ló ń bá wí
Tọ́mọ ní kí wọ́n máa sọ̀rọ̀ wá jẹ́ pé ìwọ nǹkan tó ń gbénu ẹ̀yẹn wá, you will pour it and I will come back to you. I will be coming when you come, I will come. I will be coming when you come, I will come. Mo ti fúnra mi, èmi fúnra mi ti gbà, because wàá máa ní wọn tó máa ń kàn tí ẹlẹ́kọ̀ọ́ yẹ kó sọ̀rọ̀ because ó bá sọ̀rọ̀ tẹ́mi gan ò bá sọ̀rọ̀, which means I have accepted what you have been telling people. I will give it to you, bring it on. Mo rádaràda idiot ẹ̀yin ó dàrọ̀ ẹ̀yin tí bá ṣe má bínú. This thing is getting too much. Alẹ́gbẹ́ tí bá ní mi ò bá yàn jà lórí social media, mi àti ẹlájọ ní kanta, I will give it to you. See, look at me. Man jókòó ni, èmi man jókòó gidi ni, man jókòó tiẹ̀. Ogun tiẹ̀ tó gun Yorùbá nation ni. Èmi nìkan. Wọ́n wo máa battalion, ó mọ yẹn tó ṣe show fún mi lójúmọ́. Wọ́n ṣe show fún wọn ni. Nonsense. Wọ́n máa ṣe yàmàyàmà báyìí. Ta ló máa bẹ́ẹ̀ ṣe? Gbogbo èèyàn lọ̀tẹ̀ ẹ̀. Gbogbo wọn náà sí wọn. Wọ́n ti rẹ́ wọn. Bọ́n ṣe ń ṣe ní tí wọ́n nìyẹn. Wọ́n máa arrange ara wọn ni. Bọ́n ṣe ń tọrọ àwọn nìyẹn. Bọ́n ṣe ń ṣe kíní. Aláìmoore. Ìka ẹ̀dá. Ìwọ tó yẹ kán mú báyìí kán mú ẹ kán lọ dáná sun ẹ. Ṣé wọ́n yẹ láàrin èlò òní? Ó ń ṣe èèyàn, ó ń ṣọmọ gidi. Ó ń ṣọmọ gidi. Mo fi Ọlọ́run búra. Kán kó 10 million lẹ́ẹ̀mí lè ní ẹ̀. I will in my life. Who are you? Mo jati rédèrèdè jàgàjàgà. Mo ṣì. Alẹ́gbẹ́ ẹ̀ ń bí báyìí. Bring èmi ló fẹ́ máa pòwe mọ́. Bring it on. We give it to you back to back. Yes, look at me very well. I will give it to you. Mo mi bo kò ń ṣe wo tó máa ní kí èèyàn máa sọ tí máa ní kí ìwọ báwo èmi wà náà tó máa wá bẹ̀rẹ̀ ẹ dá má bínú ta ló ń bẹ ṣe tí n bá rí ẹ gan I will just walk past ni mo ra dáradára orí ẹ bàjẹ́ ta lè gbẹ̀ ń bíbà to everybody ẹni à gbogbo ohun tó ṣe lóore báyìí gbogbo ẹ á máa sọ̀rọ̀ á máa ṣèdè èèyàn ni. You come every day to shake me. Do you think I'm a fool like you? Mo tún dákẹ́, mo tún fi ẹlẹ̀, mo tún wò. Bí ẹ bàjẹ́, ìwọ nìkan, ìwọ lè dá gbogbo ilẹ̀ Nàìjíríà tà, o lè dá gbogbo aṣọ Nàìjíríà tà, o lè dá everything gbogbo Nàìjíríà tà, everything everybody. Ó even gbogbo jọ̀hún tó ní tíátà náà ni, bó ṣe máa bẹ̀rẹ̀ náà nìyẹn. Gbogbo èèyàn lọ́tà ẹ̀. You come every day to shade everybody. Ìwọ tó ń gbé ìgbé ayé tí ò ní ìtumọ̀. Live a miserable life. Ní dọ̀tí, ọlọ́kàn bàjẹ́, ní dọ̀tí lọ́kàn. Ọkàn ẹ̀ dọ̀tí gan. Ọkàn ẹ̀ ti dọ̀tí jù. You are not a saint. Kàbúrúkú ẹ̀yin èèyàn ó dàárọ̀ jàre. Jáde lálẹ́ má tún jáde tì ẹ́ lẹ́yìn. Mama tẹ̀lé ẹ lẹ́yìn ni. I will give it to you back to back. Àwọn talẹ̀ gbẹ̀ǹ bí báyìí. Idiots. Gbogbo èèyàn ló ń bá jà. Mi ìrí èyí gbogbo èèyàn ni. What is wrong with you? Take it easy. Sọ jù bẹ́ẹ̀ lọ. Fún ọ̀rẹ́ kíní kan àṣẹ jù bẹ́ẹ̀ tẹ bọ́sà. Àwọn tó bá jẹ́rẹ̀ tó yà jẹ́ àwọn ìjẹ́ kíní kan ọmọ yẹn kíní kan á dẹ̀ ti máa ṣépè fáwọn ọmọ èèyàn. Orí ẹ bàjẹ́. You don't know the feelings. Kí ọmọ máa ṣépè fọmọ lọ́mọ. Kọ́ máa fọ ọmọ ṣépè. So you said you pour out that rubbish. You think I will now come back to you and say, who are you? Ṣé ẹ̀wà ẹ̀ náà ló tó bẹ́ẹ̀ àbówó ẹ̀ náà ló tó bẹ́ẹ̀ àbí yí ẹ̀ náà ló tó bẹ́ẹ̀ tí màá fi máa manage rubbish pẹ̀lú ẹ̀. Who are you? Tani set ẹ̀ bí? I will give it to you. Reason I don't have anything. Bring out where I have collected money from you. Bring it out. If I have ever collected a dime from you, bring it out. Party ẹ̀ tó ṣe mo sanwó ẹ̀ ni. Owó aṣọ mo sanwó, ọkọ mi sanwó aṣọ. Àwọn màmí tó tẹ̀lé mi àjọ sanwó aṣọ ni. Mo dẹ̀ ṣe wedding anniversary tí mo ṣe. I did everything. My husband paid for the hotel. My husband paid everything. In fact, receipt tá fi sanwó kíní 39,000 lẹ́nì kankan. Oúnjẹ nìkan ó tún lé pẹ̀lú VAT. Everybody tó wà bí èèyàn 30. My husband paid from his account. We did everything. We slept in that hotel. We paid our money. Wọ́n bọ́ síta every time máa fọgbọ́n ṣèdí mi bí ìgbà táyé mo gbó lọ́wọ́ ẹ̀ àmọ́ òun ló help. Bẹ́ẹ̀ náà mo gbọ́ tán ló sọ pé òun ló ń jẹ́ kémi àtọkọ mi lọ sí trip. Ó mọ ọdún tèmi ti ń travel ni. Tó bá lọ ṣẹ́ẹ̀kì sí ó dàbí pé o profile mi kó tó wá máa ṣe kó o rò pé àwọn ìyá kan tèmi ń pa ni mí. Orí ẹ̀ tẹ̀ wà náà tèmi ń pa ni. Ẹ lọ jókòó jọ.
Ojoko. Ẹ̀yin yóò dàrọ̀. Ẹ̀yin tí má ti bínú, ẹ má bínú. The insult is getting too much. The insult is getting too much. Àwọn kankan tí ẹ̀wẹ̀ àti ẹ̀wẹ̀ nìkan pé no, don't let me do it for this person. O ṣe rántí àná, o rántí nǹkan táwọn èèyàn ṣe fún ẹ. O ti ẹ̀rọ pé this person has, o ti ẹ̀rọ anything báyìí wọ́n rán wọn sí ẹni. Wọ́n rán wọn sí ẹni. Àwọn náà rán sí yàn. Ta ló rán ẹ sí wọn? Gbogbo èèyàn ló ń ṣe àwọn ayé oníranù burúkú. Producer gbogbo nìkan náà ni gbogbo orí ọ̀rọ̀ social media báyìí ó nìkan ni producer ó nìkan ni director ó ló máa direct gbogbo ọ̀rọ̀ ayé ó ló máa direct ó ló máa produce ó ló máa sọ bó ṣe máa bẹ̀rẹ̀ ó ló máa sọ parí ó nìkan ni cast and crew ó ló máa ṣọkùnrin ló máa ṣobìnrin ló máa ṣe gbogbo ẹ̀ lórí nísìn lẹ́sìn. My name is Obanle Elizabeth. Stop ṣe bẹ́ẹ̀ tó gbáski. Godmother to Baski. Godmother to Baski. Farmer Godmother. Pretty Godmother. Lẹ́nu ẹ̀wọ́ lè sọ pé àwọn ìyá kan ẹnìkan ìdí gbé fọ́tò mi sẹ́gbẹ̀ẹ́ ti ìyá ẹ̀. Má máa sọ pé kí ni gbogbo ṣe wà. Gbé fọ́tò mi sẹ́gbẹ̀ẹ́ ti ìyá ẹ̀. I still have my mom. You saw my mom wọ́gán rí. Gbé fọ́tò ìyá mi gbé sẹ́gbẹ̀ẹ́ ti ìyá ẹ̀. Kò dẹ̀ gbé èèyàn tó tara ẹ̀ dìde kọ́ wá. Ẹ káàbọ̀ padà. Alpha. Go stop your nonsensical story every day. The super story every day, turn around story. Start ló tẹ̀ Stray bullet. Fìdí stop. Kò Start sí. ni ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Àti ìrí kankan lágbolé fáká. Eléyìí bàbá àdìgbò. Mi máa sọ̀rọ̀ pé bá mi lọ́rọ̀ lẹ́nu. Tó bá ṣe wèrè bí báyìí, the last banger we give to you. Wo gbogbo everything gbọ́dọ̀ táwọn èèyàn tó ń sọ pé táwọn èèyàn sọ pé kìnìún èmi ò ní ṣe kìnìún má gbé bẹ́ẹ̀ but I will go to that compound church compound I will show them ṣé nǹkan tí mo ní wọn nú lébi tí ìyá ẹgbẹ́ tó fi kú èmi ò gbé story èmi ò I don't give fake story. ṣé ilé ayé yìí don't bring rubbish here. Ẹjọ́ ẹ lọ́jọ́. ẹjẹ́ àfi kí ni mo pè ọgbọ́n ọlọ́gbọ́n ẹjẹ́ àfi ṣọgbọ́n ẹjẹ́ àfọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n o. Ẹ̀yin lè wo bí Godmother ṣe ń tu lẹ́lẹ́lẹ́ ṣé rí gbogbo àwọn tọ́kàn bá wọn ní nǹkankan lọ́wọ́ tẹ́lẹ̀ nípa Goddaughter àṣé wọn ò ní nǹkankan ẹ wò kan tí Godmother lòun máa gbé jáde tí Godmother bá gbélé jáde ṣé kò ní di gòbé ńlá Goddaughter náà gbé tiẹ̀ bọ́ ẹ subscribe sí YouTube mi ẹ tọ notification bell yín ṣé rí tẹ́ bá ṣe wọlé tó gbà báyìí èsì tí Goddaughter náà tó fi dá Godmother lóhùn àtúbà yín jù sí ó ti di gbàsgbòsowó sí wúro èsì tí Goddaughter jù sílẹ̀ òun ni má tún bá yín gbé wọlé ẹ má nǹkanra yín fídíò náà ni má fi edit ẹ̀ ohun tí mo fi ń sọ̀rọ̀ ẹ̀gbẹ́ náà lẹ́ padà gbọ́n bẹ̀ ẹ wá wáyé lóde ó ga o gbogbo ẹ̀yin fáǹsì Lady K Ìfẹ́ Olúwa show gbogbo ẹ̀yin fáǹsì Baby of Yorùbá Nation ẹ jẹ́ akẹ́kọ̀ọ́ ni o ẹ má jẹ́ a bá wọn dá sí o ẹ má jẹ́ ká bá wọn ṣe pé àìbá wọn sí níbẹ̀ láì bá wọn dá sí jẹ́ kémi náà bá wọn dá sí ẹjọ́ mo bẹ̀ wá mo rọ̀ wá ẹ má dá sí o ẹ wo ṣe ríru program àwọn fúráká yìí kì í ṣe dandan ní kẹ́ comment ṣe mọ ohun tí mo fẹ́ lọ́wọ́ yín ṣe rí ìkatọ́ ṣe pàpà sókè yẹn kò bá mi like torí ti YouTube kì í ṣe torí tàwọn méjèèjì torí ti YouTube ẹ kọra bá mi like ẹ báyìí ló bá tán kì í ṣe torí àwọn méjèèjì ojú òní tí wá o àní ṣubú fọ́tayọ̀ o àní kó sí pápẹ́ ayé o àní lùgbàdì ìgbàdí ayé ẹ bá mi pín o ẹ má wá gbàgbé wá bá mi rajà o òun mo mi táyé o ẹ wá bá mi ra o aṣọ ni mo ń tà kẹ wá bá mi ra ọmọ ọlọ́mọ ni mí o. Ohun mo mi tẹ̀lé o ẹ wá bá mi ra o ẹ̀yin abiyamọ. Aṣọ ni mo mi ta ẹ wá bá mi ra ẹ̀yin onínúure. Ohun mo mi tẹ̀lé o ẹ wá bá mi ra ẹ̀yin abiyamọ. Ready to wear kò sí country tí mi ò ṣìpù sí. Kò sí country tí ọjà mi ò kalẹ̀ sí. Anywhere ni ọjà mi máa dé bẹ́ẹ̀ ẹ patronize mi ẹ ṣàánú mi ẹ ràn mí lọ́wọ́ ẹ bá mi rajà. Ẹ pè mí sórí aago kẹ́rajà wàràwàràwàràwàrà ẹ ta ló tà kọ́ mẹ́ran kó tó ta gbogbo yín lẹ́ máa ṣòwò lẹ́ máa jèrè mo ní lace mo láwọn aṣọ ńláńlá
àwọn aṣọ latest one ẹ wò like play mo sọ yàrá mi di ṣọ́ọ̀bù o títí tọ́lọ́wọ́ á fi mú mi já gbangba abẹ́ẹ̀ rí àwọn kan tún wà tí mo tò sí bèbí òkè lẹ́gbẹ̀ẹ́ bí náà kò ṣe bàbá tẹ̀wé nìkan ló wà lára bèbí òkè o ọlá ló pé mo pé lọ́lá àjíkẹ́ olúwaṣèyí gbogbo àwọn mo pé lọ́lá àjíkẹ́ olúwaṣèyí gbogbo wọn lọ lórúkọ ọjà wà rajà èèyàn kan ló ra irú eléyìí wọn làwọn ò láìkí kọlọ wọn ti múgù mi wo bẹ́ẹ̀ ṣe máa gbé sí rèé nítorí ẹni tó ń tà ń sìn òun nìyí nítorí eléyìí tí wọ́n ti mú kọ́lọ̀ mi mo ní kọ́lọ̀ tó pọ̀ kó ṣe dandan kẹ́ mú èlé tó bá dẹ̀ gélé náà lẹ́fẹ́ is for sale wo inú láìlọ́n tí mo ti tu rè fún kọ́sítọ́mà ṣẹ́tìrì mo tún fún kọ́sítọ́mà ni òun nìyí ẹ pè mí ẹ wá ra jà ẹ wá fún wọn tán mi ò ní jọ́sẹ̀ ṣe kò wá tọ́pẹ́ o ládùúrú ìjì tó ti jà tí ó gbé mi lọ́wọ́ tọ́pẹ́ wàá ṣapá báyìí ẹ wá bá mi rajà mo láwọn pọ́ọ̀sì náà ẹ wò ó eléyìí sí mo ní kọ́lọ́kọlù ẹ̀ òun ní kì í ṣe torí dandan a fẹ́ lọ sí pátí ká lọ ra ohun tágbára wa ò ká gbogbo àwọn jà mí ẹ gbàgbé ẹ ra aṣọ tẹ́wọ́ lọ́wọ́ mi àǹkárá ńlá àti aṣọ òkè ńláńlá òun ni wọ́n fi ṣe kì í ṣe àwọn àǹkárá oníláìlọ́nù o àǹkárá gidi ẹ̀yin tẹ́ bá mọ àǹkárá gidi lélẹ̀ bí mo ṣe ní wọn nìyẹn mo ló ní gown mo ní thomas with lace mo ní gbogbo ẹ̀ lóríṣiríṣi wá bẹ́ẹ̀ mi ra jẹjẹ ṣàánú ọmọ tí ò ní ìyá tó sì Canada mo wà yá mi bẹ lẹ́kọ̀ọ́ ẹ ṣàánú mi ẹ wá rajà mo láwọn lace náà mo láwọn damask ẹ jẹ́ yí kámẹ́rà báyìí kẹ́ wo damask eléyìí damask tẹ́ ẹ wò yìí kọ́lọ́kọ́lọ́ wà lóríṣiríṣi mo ní mi tó jẹ́ wípé aṣọ òkè ni wọ́n fi sọ́rùn ẹ̀ báyìí mo ní tó jẹ́ pé wọ́n faṣọ òkè sọ́rùn ẹ̀ wọ́n dẹ̀ fi sí apá ẹ̀ aṣọ òkè ló wà lápá ẹ̀ tí rápẹ̀ ìfọ́mọ̀ fagbádá mo dẹ̀ ní mi tó jẹ́ wípé aṣọ òkè ni wọ́n fi sí délẹ̀ báyìí gbẹ̀gbẹ̀ gbogbo aṣọ tẹ́ ẹ wò wọ́n lápò wọ́n ní side pocket méjì mo ní tó jẹ́ pé aṣọ òkè bó ṣe v ó dẹ̀ lọlẹ̀ bẹ́ẹ̀ wọ́n dẹ̀ fi sí apá ẹ̀ méjèèjì náà mo dẹ̀ ní tó jẹ́ pé kò tún kọjá bí àtàpá ẹ̀ méjèèjì mo ní wọn lóríṣiríṣi kọ́lọ́kọ́lọ́ ẹ patronize mi ṣe ti rí ó pọ̀ yẹ́ ọdún yóò yẹ àṣẹ ìṣàmọ́ ọdún ayọ̀ la máa ṣe ẹ má wá gbàgbé tẹ́ bá ṣe ń raṣọ ẹ wá ra body cream àti body soap kẹ́ lò kẹ́ mọ́lá wọ̀ so that sẹ́ni aṣọ tẹ́ bá wọ̀ báyìí ó máa jáde lára yín skin yín máa fresh ó máa look glow ẹ pè mí product iléeṣẹ́ tí ẹ national àbàṣẹ gbogbo ẹ̀yin tí jẹ̀díjẹ̀dí ti pa yín lóko ẹ jẹ́ pé mi kẹ́ wá ra àgbo níléeṣẹ́ tí ẹ national àbà gbogbo ẹ̀yin mọ́mì mẹ́yìn dádì mi what are you waiting for wọ́n ní dánwò lóbì yọ kẹ́rẹ́ ẹ try and see kẹ́rí pé rere lolúwa àgbo jẹ̀dígidi tó gbásíkì tó mú yes tẹ́ni gbúrò jẹ̀dígẹ̀dí mọ́ ó wà níléeṣẹ́ tí ẹ national àbà kẹ́ pè mí kẹ́ wá ra àgbo tó wà pa àgbo tó mú yes bákan náà gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ pakuru mọ́ kẹ́ẹ̀dọ̀ dáadáa kẹ́ pakuru mọ́ kẹ́ẹ̀dọ̀ dáadáa máa yí bí sí àárín ẹ̀yin náà pè mí o iléeṣẹ́ tí national àbà wọ́n ní àgúnmu tó gbásíkì àgúnmu tó mú yes àgúnmu tó rí ẹ̀ wà ń bẹ̀ ẹ̀yin náà pè mí kẹ́ wá ṣe kí ni kẹ́ wá ra ojú òní tiwa àní dààmú ẹ wá ra purse mo ní wọn lóríṣiríṣi another one tún lélẹ̀ mo ní different design mo dẹ̀ ní jewelries mo ní tó pé ní ẹ ra aṣọ ẹ ra purse ẹ ra jewelries let's go there party ti yá ó ta lẹ́nu yẹ́yẹ́ ó mú yes ó gbásíkì ó mú yes ó gbásíkì ski ẹ pè mí ní wáyé tí ẹ ní fàìsàn ló gbà ọdún àyàbọ̀ fún wa ẹ subscribe kẹ́ tán notification bell ẹ tán all notification bell ẹ lè máa ṣe kí ni ẹ lè máa gbádùn àwọn program yẹn bàbá ṣe mú wá lọ́lọ́kan òjọ̀ nǹkan àǹkárá wà Kampala wà àdìrẹ́ wà léèsì wà gbogbo ẹ̀ wà damask wà ó dàbọ̀.